bí àwọn aráàlú òyìnbó ṣe máa ronú pé a ní gbọ́ kó òjijì fún Táíwò Hasan Ògògó lásìkò yìí. ẹ ṣeun gan bàbá èyí tó kún bẹ́ẹ̀ ká parí gbogbo nǹkan a rí pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí a rí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ bí àwọn eléré orí ìtàgé gbígbà kí wọ́n ní kidney kan ní cancer problem kíní kan ṣùgbọ́n lẹ́nu àná yìí a rí níbi tí ọmọ Alhaji Táíwò Hasan tí gbogbo èèyàn mọ̀ sí Ògògó tó sọ pé wọ́n ní stage 4 cancer kódà gẹ́gẹ́ bí àti ẹ̀ ti ṣe ń gbọ́ àti rí àwọn péjì kọ̀ọ̀kan tí wọ́n sọ pé bóyá ó wà àbí kò sí oníkálukú kàn ń wí oríṣiríṣi ni bàbá gẹ́gẹ́ bí àgbàlagbà tàdé mọ̀ pé láyé àtijọ́ kò sí nǹkan tó ń jẹ́ bí cancer yìí ewé àtegbò la mọ̀ tí à ń lò tí ara àwọn bàbá wa tí wọ́n fi ń di 100 150 110 bàbá kí ni nǹkan tó ń fà lọ́wọ́lọ́wọ́ báyìí tó fi dín pé. Firstly mo rí fọ́nrán yẹn lánàá and I been trying all my best to get through to Ògògó nọ́mbà ò tí ì lọ mo ti pa àwọn èèyàn bíi mélòó kan náà because mo mọ̀ dáadáa mo dẹ̀ close mọ́ mo close mọ́ almost all artist torí iṣẹ́ mi mo dẹ̀ mọ̀ gbogbo wọn dáadáa but ẹ jẹ́ kọ́kọ́ clear abẹ̀yẹn náà ọmọ ṣe mistake bá akọ́dù ló ń win o akọ́dù kan ló ń win lọ́sùn o APC kan ló lùsì lọ́sùn ṣé kí ìyànnà náà kò yẹ yín APC kan ló lùsì lọ́sùn Oyètọ́lá Oyèbánjí ló lùsì lọ́sùn Adeleke àfàmì ló ń win lọ́sùn because tí ìbá jẹ́ pé bá jẹ́ pé akọ́dù ni wọ́n fẹ́ fi dìbò ìpínlẹ̀ Ọ̀ṣun Adeleke gun ò ní rí 20% torí gbogbo ẹ̀sùn tó ti kálẹ̀ aráàlú etí wọn ò dínà wọ́n sàn rẹ́fídẹ̀ wọn ní gbogbo tó ń ṣẹlẹ̀ bet nítorí pé Adeleke fúnra rẹ̀ àyànfẹ́ ló jẹ́ let me tell you one thing gbogbo ẹni tó bá ti súnmọ́ Ọlọ́run ẹ gbàgbé bóyá ṣe Ọlọ́run tiẹ̀ o wàláhì bàbá ẹ̀sìn sára tó kò ní BP tó fi máa kú torí always happy ni kì í ṣe ni ló bẹ̀rẹ̀ o nígbà tí ṣẹ̀rùbà wọn ti wà ní APC nígbà yẹn ní ọwọ́ Adeleke ti ń jó lórí stage o ẹ lọ gọ́gùn fídíò ẹ̀kẹ́ wò ó kì í ṣe ni ló bẹ̀rẹ̀ ẹjọ́ o ijó wà nínú blood rẹ̀ nínú ayé ẹ̀ ni so wíìnì tó wíìnì yẹn àwọn kankan factors tó determine ẹ̀ pọ̀ well àwọn lónìí gbogbo tó ṣẹlẹ̀ nípa ìbò ìpínlẹ̀ Ọ̀ṣun àwọn tó ṣe alátakò àtàwọn tó ṣe alátìlẹyìn ohun tó ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tí ìbò parí àti gbogbo àṣírí tó ń bẹ ní kọ̀rọ̀kọ̀ fín ohun tó jẹ́ kí èsì ìdìbò ìpínlẹ̀ Ọ̀ṣun ó rí bẹ́ẹ̀ gbogbo rẹ̀ ó lẹ́ gbọ́ lẹ́nu mi lónìí àwọn kọ̀mí tó tún wá jáde nílẹ̀ Yorùbá tó yẹ ká mójútó àti ọ̀nà àbáyọ sí gbogbo wàhálà àti fìtínà ti yí ó tí mi ò sọ síta rí ẹ gbọ́ lẹ́nu mi lónìí gbogbo rẹ̀ láyàn nànẹ́ nínú ìfọ̀rọ̀wérọ̀ yìí. mo kí gbogbo ẹ̀yin tí ẹ ń wò mí ẹ̀yin tí ẹ ń gbọ́ mi jákèjádò gbogbo àgbáyé ìbá jẹ́ àárọ̀ ìbá ìjọsán ìbá ìjálẹ̀ níbikíbi tẹ́ ti ń wò mí Ọlọ́run ọlọ́jọ́ ìní á dúró ti gbogbo wa a ò ní wọṣọ àbámọ̀ a ò ní bọ́jọ́ lọ́jọ́ lọ ẹ bọ́jọ́ wa bá kúrú náà lágbára Ọlọ́run aṣọ ti gógó fún wa His Special Majesty ààrẹ ọba ambassador Dr. Adéyẹmí Olèmí jẹ́ ọba àṣà àti èdè ilẹ̀ Yorùbá ọmọ bíbí ìlú Pàmẹ́sìn ni mí nípínlẹ̀ Kwara ṣùgbọ́n Èkó ni mo fi ṣe ibùgbé. ẹ ṣeun gan bàbá kó tó dín pé àtọ̀yìn wá lọ́jọ́ títò ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí ń fi àtẹ̀jíṣẹ́ wọ́n ti fi ránṣẹ́ sí wa ní pé ká tọ̀yìn wá ká wá bá yín àgàgà nípa nǹkan tó ṣẹlẹ̀ ní ìlú Ọ̀yọ́ torí nílùú Ọ̀ṣun ẹ má bínú nígbà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn fi àtẹ̀jíṣẹ́ yẹn wọ́n nígbà àwọn fẹ́ mọ nǹkan tí ẹ fẹ́ sọ àgàgà bí nínú àwọn tó jẹ́ bí ìgbìmọ̀ ti APC tí wọ́n tẹ̀lé Oyèbámijí ẹni tó fẹ́ jáde fún ipò gómìnà ní ìlú Ọ̀ṣun tí gbogbo èèyàn mọ̀ sí Ẹ̀rọ Àríkẹ́ wọ́n wò pé kí ni nǹkan tí ẹ fẹ́ sọ nípa ṣùgbọ́n kí a tó tẹ̀síwájú níbi ti ọ̀rọ̀ Ẹ̀rọ Àríkẹ́ yìí bàbá nígbà tí Adeleke tó borí tí wọ́n yàn ní pé òun gangan lẹni tó gbégbá orókè nílùú Ọ̀ṣun gẹ́gẹ́ bí gómìnà bàbá kí lẹ rí sí nǹkan yẹn àti pé ṣé ẹ ti lérò pé òun náà ló máa padà wọlé àbí ẹ rí àwọn akẹgbẹ́ rẹ̀ tó yẹ pé wọ́n jọ ń jà fún ipò gómìnà yìí ní pé ṣé wọ́n lè borí ẹ̀ kó tó di pé wọ́n fà sókè ní pé òun lẹni tó wọlé gangan. Atọ́kùn mo dúpẹ́ gan Ẹ̀rọ Àríkẹ́ àmọ́ nìyẹn kì í ṣe ara ẹran ṣùgbọ́n a fi ṣe ìgbìyànjú àbí ìdánilẹ́kọ̀ọ́ fáwọn tó kù tí wọn ò mọ bí wọ́n ṣe ń support olóṣèlú ṣe rí láti ilẹ̀ ìgbà tẹ́tí tàbí mo sọ fún yín pé Adeleke ó ní very good prospect láti win the election yẹn àwọn èèyàn sọ pé kéde kọ̀ọ̀kan mo ní one ẹni tó jẹ́ president nísìn àwọn èèyàn understand yẹ o Tinubu ò ní ẹ̀fà dúró síbi tí controversy bá wà tó bá ti rí pé kíní yẹn ti fẹ́ máa ṣe báyìí
ó máa nútra ara ẹ̀ ni. Ẹ wo ìbò kí lórúkọ Anambra State, ẹ wo bí APC candidate bó ṣe lẹ́sẹ̀ tó l'Anambra ń gbà yẹn. Àwọn yẹn ti believe pé yóò lu Soludo, but ẹ bá ti rí any of them tó ti lọ ṣe meeting pẹ̀lú ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí wọ́n ní wọ́n ṣe private meeting, èèyàn mi ẹ ti mọ̀ pé private meeting yẹn ó ti ní private nínú o. Torí bàbá yẹn ní kankan tí mo rí nù wẹ̀ tó bá ti bẹ́ẹ̀ ní àdéhùn rẹ̀ ó ṣe àdéhùn alágbádá, àdéhùn rẹ̀ ó ṣe àdéhùn mo ṣe, ó tún lè yípo, you understand. Nígbà tẹ́ ti rí pé wọ́n ti porúkọ ẹ ti lọ bá sọ̀rọ̀, Adeleke tó lọ bá ṣe meeting gbà yẹn, then tí bàbá yìí ti bá gbogbo àwọn APC member tó ti bá wọn ṣe meeting àwọn àgbàgbé APC, mo rò pé rí fídíò yẹn tẹ́nìyẹn sọ síta pé ó sọ fúnra rẹ̀ pé òun rí study ẹ̀ pé ní Ọ̀ṣun Adeleke àwọn èèyàn fẹ́ràn ẹ̀ gan. Òun gan fúnra rẹ̀ dẹ̀ study Oyetola pé Oyetola fúnra rẹ̀ ò ní anything tó fi ẹsẹ̀ lélẹ̀ tó lè jẹ́ nǹkan tí àwọn Ọ̀ṣun sọ pé ó tó Oyetola ṣe fáwọn lélẹ́yìí. You see, when he was a governor or nígbà tó jẹ́ minister, sẹ́rí kíní kan wà ní òṣèlú o, àwọn aráàlú ni deciding factor o. Ó gbọ́dọ̀ súnmọ́ àwọn aráàlú yẹn kó kàn mọ nǹkan tí wọ́n ní, ìkan tí wọ́n fẹ́ àti ìkan tí wọ́n jẹ lérè lọ́dọ̀ ẹ̀. Wọ́n máa sọ kíní kan ní òwe ní gbogbo ìgbà, I want people to know, to appreciate what they can gain from me ju nǹkan tèmi lè ṣe, ju nǹkan tí wọ́n lè èmi lè gain lọ́dọ̀ wọn lọ. Ìmílẹ̀ tó bá ti ń wá tó fẹ́ rí lọ́dọ̀ wọn, you are finished. So Adeleke ti ní rẹ́kọ̀dù kan, ọ̀nkú ẹ̀ ó ní good record, Sẹ̀rùbà wọn ó ní good record, Davido ó ní good record láàárín àwọn socialite. Ẹ̀rí pé Davido kó mọ̀ sóyè òṣèlú gan, ní Davido bá wo anywhere, OBO ariwo máa gba gbogbo everywhere ni. These are the people tí wọ́n sọra wọn di personal security nínú ìbò Ọ̀ṣun. Ṣé bẹ́ẹ̀ rí fídíò bí wọ́n ṣe ń na àwọn tó gbówó tó fẹ́ máa ra ìbò. Tí ìbá jẹ́ pé wọ́n na àwọn tí ó lè ṣiṣẹ́ fún olóṣèlú mi, tí àwọn yẹn sọra di personal security, tí wọ́n ṣiṣẹ́ pẹ̀lú àwọn security outfit gangan tó wá, ẹ rí pé kíní yẹn ló ní effect jù tó wù di any opposition fún Adeleke. Torí àwọn èèyàn dúró, wọ́n defend ìbò wọn, wọ́n defend polling unit, wọ́n dẹ̀ ṣe sẹ́yìn takuntakun pé kíní yìí kò sí dẹ́fẹ́ ṣe lórí ẹ̀. Then another factor tó contribute sí ìgbédìde rẹ̀ àti winning rẹ̀. Sẹ́rí ààrẹ Tinubu is a political arithmetic genius. Ó mọ bí wọ́n ṣe ń calculate kan. Ó ti mọ̀ pé ìbò gidi wà fún Adeleke lọ́sùn, kì í ṣe fún Akọ́ọ̀dù. Ẹ má ṣe mistake, Akọ́ọ̀dù ló win o. Akọ́ọ̀dù kọ́ ló win lọ́sùn o. APC kọ́ ló lose lọ́sùn. Ṣé kí ìyànnà náà kò yé yín? APC kọ́ ló lose lọ́sùn. Oyetola Oyèbánjí ló lose lọ́sùn. Adeleke and family ló win lọ́sùn. Because tí ìbá jẹ́ pé Akọ́ọ̀dù ni wọ́n fẹ́ fi dìbò ìpínlẹ̀ Ọ̀ṣun, Adeleke gun ò ní rí 20%. Torí gbogbo ẹ̀sùn tó ti kálẹ̀, aráàlú etí wọn ò dínà. Wọ́n sáré fi dẹ́yìn wọn ní gbogbo tó ń ṣẹlẹ̀. But nítorí pé Adeleke fúnra rẹ̀ àyànfẹ́ ló jẹ́. Let me tell you one thing, gbogbo ẹni tó bá ti súnmọ́ Ọlọ́run, ẹ gbàgbé bóyá ṣe Ọlọ́run tiẹ̀ o. Wàláhì bàbá ẹ̀ ṣe sára tó kò ní BP tó fi máa kú. Torí always happy ni. Kì í ṣe ni ló bẹ̀rẹ̀ o. Nígbà tí Sẹ̀rùbà wọn ti wà ní APC nígbà yẹn, ní ọwọ́ Adeleke ti ń jó lórí stage o. Ẹ lọ gọ́gù fídíò ẹ̀kẹ́ wò, kì í ṣe ni ló bẹ̀rẹ̀ ẹjọ́ o. Ijó wà nínú blood rẹ̀, nínú ayé ẹ̀ ni. So winning tó win yẹn, àwọn kankan factors tó determine ẹ̀ pọ̀. One, àwọn ọ̀dọ́ yẹn wọ́n stand ground wọn pé àwọn ó defend kíní yìí, and that is party OBO Davido nìyẹn. Adeleke gan àti ìdílé ẹ̀ tí wọ́n rí, wọ́n dúró ti ìbò tó rí ní Ẹdẹ gangan kẹ́ tó lè bí tiẹ̀ máa lọ náà. Nígbà tí wọ́n rí 35,000 plus ní Ẹdẹ nìkan, tẹ́ tó dẹ̀ tẹ̀lé rí 6,000. Kì í ṣe ibì kan ní Ẹdẹ o, ní gbogbo unit tó wà lẹ́dẹ̀ èyí tó ti rí kéré jù lórí bíi bóyá 20-something,000. Ilé Ifẹ̀ another factor ní fún wọ́n ní pé Omiṣore, Iyọ̀lọ̀ Omiṣore, really, let's be very realistic, many of them have lost their political value. Orúkọ lásán ni wọ́n kàn gbé sórí. Because tí Omiṣore bá ti declare a month or two openly pé ó support APC, ó support Oyèbánjí, kó dẹ̀ máa bá wọn kàpèsè ogbó ẹ̀, wọ́n á mú Ifẹ̀. Ifẹ̀ na Iléṣà is one of the deciding factor Ọ̀ṣun.
tí immediately tí result Ifẹ̀ ti jáde mo sọ fún àtàjọ wa bẹ̀ pé kí lorúkọ ẹ̀ Adeleke ti win wọ́n ní kí ló dé mo ní in as much tó ti mú Ifẹ̀ kan lẹ̀ ó ti tán so nígbà tó wá kù 9 minutes some days to election tí Olómisore wá dìde pé I support APC with all my heart tó ń fi síìtì Oyèbá tó ń lọ sí Àbújá tó lọ sí gbogbo ẹ̀ èèyàn mélòó ló fẹ́ lọ sọ fún pé ẹ jẹ́ sọ kan fún yín sà àwọn èèyàn tó ń wo social media yìí kì í sọ àwọn tó ń dìbò àwọn èèyàn tó ń comment lórí social media àwọn èèyàn tó ń ṣe lórí social media àwọn èèyàn tó ń jókòó wo tẹlifíṣàn ní tòṣogbo àǹkọ́ ló ń dìbò àwọn ìyá tó jẹ́ pé pèmí padà wọ́n romí ó jábọ̀ kò fọ́ ni wọ́n ń lò àwọn náà ń dìbò ó tẹ́lẹ̀ ti sọ fún wọn tó ti gbè sórí wọn yẹn òun ló wà nínú orí wọn so pé wọ́n ti Olómisore wá declare some days before election kò kẹ́ anybody now ẹ worú bàbá yìí Òkùkù Oyinlọ́lá tó náà declare some days to election pé gbogbo àwọn ti support APC kí ni electoral value tó ní àwọn ilé mélòó àwọn ará Odò Ọ̀tẹ̀ àwọn ará Òkùkù mélòó ló lè lọ bá pé ẹ má dìbò fún ẹni yìí mọ́ because tẹ́lẹ̀ gbogbo ayé ló mọ̀ pé ẹni tó ń support délé so àwọn ìgbésẹ̀ kan wà tán gbé tí ò ran APC lọ́wọ́ but láti ilẹ̀ onígàgàbá fúnra rẹ̀ ti mọ̀ pé Adeleke ló máa win because ó mọ̀ pé tó bá win ó pay ẹ̀ now in the presidential election sí ìbò àkọọdù ti Jagaba ni ìbò APC ti Jagaba ni so sùọ fún pé ó máa mú Ọ̀ṣun because Adeleke factor ti wà lọ́sùn fún ìtò Oyètọ́lá lòun Oyètọ́lá cannot win anything for anybody ní Ọ̀ṣun ṣe bó olùsí àdúgbò ẹ̀ náà àbóyètọ́lá olùsí àdúgbò ẹ̀ ni that means pé kò ní electoral value mọ́ if Olómisore can lose Ifẹ̀ that means pé kí wọ́n lọ jókòó pé àwọn ò ní electoral value mọ́ I don't know if you will permit me let me use Ekiti State as case study from beginning from day one ó ní kí lórúkọ gómìnà former governor Ayọ̀délé Fáyọ̀ṣe ló ti pariwo pé ó support incumbent APC gómìnà tó wà ní Ekiti State tó dẹ̀ ń bá lọ campaign tó dẹ̀ bá káàkiri ẹ dẹ̀ mọ̀ pé Ayọ̀délé Fáyọ̀ṣe ó command electoral value ní Èkìtì gan so mi délé tẹ́kìtì rí pé Òṣòkò mọ́lẹ̀ àbí Òṣòkò tán pé ó support bàbá yìí ẹ ti mọ̀ pé kí lorúkọ ẹ̀ gómìnà Èkìtì State ó ti win bẹ́ẹ̀ kí Ayọ̀délé Fáyọ̀ṣe mọ́ support kó mọ́ sọ̀rọ̀ bí election wàá ku a week or two kó wá ní gbogbo yẹn ìdìbò fóyè Bánjí ṣe kó ti divide ìdìbò yẹn ó tẹ́rù tiẹ̀ ń bà wá tẹ́lẹ̀ ni pé wọ́n ti porúkọ ẹ̀ Arẹ́gbẹ́ṣọlá pé pẹ̀lú ADC rẹ̀ pé ìbò Iléṣà àti part of Ifẹ̀ ó máa scatter bẹ́ẹ̀ rí pé electoral value àwọn kan ó ti ń decline kò ní value mọ́ so really I congratulate kí lorúkọ rẹ̀ Adeleke because he has shown that òun náà ready láti jà ó dẹ̀ jàjà yẹn ó borí ìjà yẹn kò ní learn effort kò dẹ̀ dákẹ́ because bó ṣe ń rí ní fírí kò sẹ́ni tí òjò lè nu wọn o ẹ bá sọ pé nìkan lórí igi irọ́ ni gbogbo lórí igi gbogbo olóṣèlú tó ń lọ sí orí fíìdì ni wọ́n ti plan rígè ẹni bá gbọ́n jù onírígè tí ẹ gbọ́n ló ṣe jù ni ẹni bá ní supporter jù ó dà nígbà tó olóṣèlú ò ní party representative ní polling unit bá ló fẹ́ rígì APC kó party representative márùn wá akọ́dù kó party representative márùn wá sí polling booth kan ẹ̀yin political party tó kù ẹ̀rẹ́ yọkàn ẹ̀rí méjì fi sílẹ̀ ẹ wá náà rígì yàtọ̀ sẹ́ẹ̀tì rígì ara yín ọ̀rẹ́ jì so gbogbo olóṣèlú ló prepare pé we are coming to rig but the most perfect person òun ló máa borí let me tell you one thing Nigeria federal might lórí election kò ṣẹlẹ̀ lẹ́niwẹ̀ àmọ́ Nigeria because when you watch Ọ̀ṣun election ẹ̀rí pé ó tó better ju every election àwọn INEC ń develop sí every day ni ẹ mọ̀ pé kó tó pa àná sí resort gan wọ́n ti download àbíkílẹ̀ ń pè RF sórí portal pátápátá RF gbogbo ẹ̀ náà ti download so opponent ò lè pariwo pé what is the problem àwọn kan tún gbé kan jáde tán ni pé wọ́n change 60,000 sí 160,000 wọ́n change kiri kan bẹ́ẹ̀ nígbà tó wá RF downloading wọ́n rí pé n tó wà nínú èyí tó jẹ́ original ló wà ń bẹ̀ so that mean pé as at now sí ó ń wọ̀ kí ẹ kó gbóná ṣiṣẹ́ kó jiná ni mo fẹ́ máa manipulate ó máa difficult díẹ̀ so mo commend Adeleke then ó tún tẹ̀ bold step sẹ́rí ẹni tá a ṣe lóore tí ò dúpẹ́ ni ẹni pé mo sọ sí mẹ́tì kan lẹ́ẹ̀kan mo nígbà tó ti ń lọ ṣe mítì pẹ̀lú Tinubu tá ló ṣe mítì ìdákọ́ńkọ́ tó dé tí ń jó ó mọ̀ kan tó ṣe because só mọ̀ pé ohun tí bàbá yẹn sọ tí bàbá yẹn ò bá ti dá sí
ẹ̀dẹ̀ rí pé bí agi ṣe dé Òṣogbo ó lọ́dọ̀ ẹ̀ wọ́n ṣe meeting ó appreciate ẹ̀ tí ó bá jẹ́ ayé john bí agi ṣe dé kò ní dọ́dọ̀ opponent o oníṣẹ́ kọta ní òtún òsì tó sọ pé àmùkíní kan gbogbo tó ń ṣẹlẹ̀ pátápátá lóye wọn aṣọ APC leader mọ̀ pé àwọn lose because gbà tí bàbá yìí ti pè wọ́n nígbà tí Adeleke ti fẹ́ join APC tí president ti sọ pé ẹ jẹ́ k'Adeleke ó join APC ó ní sọ́ọ̀bẹ̀ tí wà ní Ọ̀ṣun because ó lórúkọ ayé fẹ́ràn ìlú Fẹ́mi lóye ni Oyètọ́lá náà ló yarí pé irọ́ sẹ́mi pé bọ̀bọ̀ tí wọ́n ń lò APC lò yìí ó ní Arẹ́gbẹ́ fẹ́ lò nígbà yẹn àwọn dẹ̀bi ní pé ó ti ní more stand pẹ̀lú federal something wọn náà rò pé yóò work ìyẹn ò lè work mọ́ Nàìjíríà nígbà tí ó wà pa everybody sẹ́mi pé on campaign ground ló ti declare support fún Tinubu openly wọ́n tún wà náà ṣẹ̀tàn ó tún dedicate award fún gbogbo ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun àti Tinubu pé because tí o bá fún ní support it will not work so mo fẹ́ ká fi ìyẹn ṣe àríkọ́gbọ́n pé we are developing ẹ jẹ́ ká gbé tẹ̀gàn kúrò ẹ jẹ́ ká gbé tí olóṣèlú kúrò bá a sì ṣe ló ń dá sí mo náà gbégbà tó máa dópa dé presidential election it will be more better than this. ẹ ṣeun gan bàbá pẹ̀lú nǹkan tí ẹ wá sọ yìí ǹjẹ́ ṣé lọ́jọ́ iwájú ṣé ẹ rí pé Adeleke ó lè padà darapọ̀ mọ́ ẹgbẹ́ APC. kì í ṣe pé mi ò rí pé kì í ṣe pé ẹ rí pé understand tí o bá jẹ́ ọlọ́ọ̀lọ́hún tí o bá jẹ́ intervention ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọ́n bá lọ court lórí ìbò tí wọ́n dì í Adeleke ṣe máa ní problem kì í ṣe pé orí kì í ṣe pé kò win because court tó gbá wọlé wọ́n sì ní kí lorúkọ ẹ̀ pèsè bíi 3-4 ní court sìn lórí ìwọ ni chairman èmi kọ́ ni chairman you understand tí Tinubu bá fẹ́ bíyè bíi àwọn bàbá kan tá a lè sọ̀tọ̀ pé I will take it all to God make me tó bá engineer pé kẹ́ lọ sí court tí wọ́n sọ pé kò ń gángan kọ́ ló máa lọ ẹ mọ̀ pé lóṣèlú dùn wọ́n mọ̀ bá ṣe múra wọn irú ìmú kinní kan tó pèrè ní accord chairman tó declare fún APC ní 2 days to election àbí a day to election ni pé declare lọ́jọ́ tán ní accord support APC mo lẹ́sẹ̀ ra yín mo ní kò lè rí gbogbo ẹyọ kan because ayé ò dá mọ̀ o lè jẹ́ ọmọ Ẹdó ọmọ Yorùbá kó lọ Ìgbò kó ló fẹ́ lọ confuse wọn forí Ìgbò sọmọ bàbá ọmọ ìyá ẹni ìwọ tó wá nígbà tó ní gómìnà Edo State ó ní Adeleke ń jó ó sì kí mo ní political demonstration gbogbo tí wọ́n ṣe kò ní ìfẹ́ ti kankan lórí ìbò tó fẹ́ dì so accord fúnra rẹ̀ ò fẹsẹ̀ múlẹ̀ because wọ́n ń jà lórí ta lórí tani òṣèlú lórí nínú accord títí di sin so pé opposition party fẹ́ ṣe wọ́n fẹ́ da gbogbo ẹ̀rú wọ́n kàn tún finá sí irú èyí tó lóun ti jọ ìwọ̀n tó lóun support pé ó ní accord chairman yẹn wọ́n á finá sí ni ASUU kí lorúkọ ẹ̀ fashion àwọn tó declare Adeleke as their own governorship candidate ṣe pé fashion kan ló gbé Adeleke lẹ̀ as governorship candidate fashion kan ni bọ̀bọ̀ tó ní accord ti support APC yẹn you understand ìyẹn kóòtù dẹ̀ ti dájọ́ fún yẹn tẹ́lẹ̀ pé òun ni authentic kínní kéṣì wà court tó bá mú kínní yẹn tó fi náà mọ́ tí àwọn federal kínní dẹ̀ fún ní support ṣé báwọn ló ládájọ́ àwọn ló ní gbogbo ẹ̀ adájọ́ dájọ́ pé ẹni tó jẹ́ chairman ti side Adeleke kì í ṣe chairman mọ́ o ẹni tí tó jẹ́ opposition tí ó ṣe kínní yẹn ó ní authentic chairman dá mi pé kíní tí kíní máa ń ṣe yẹn meeting tí wọ́n ṣe ìpàdé tí wọ́n ṣe tó fi yan Adeleke is void sẹ́ni kó ti tán ṣe bí ilẹ̀ yìí la wà ní Bayelsa State tí kí lorúkọ elected governor tó ṣe warm up ní stadium fún ọ̀la tí ó fi take over abẹ́ ẹ ti gbàgbé ni tí kóòtù dẹ̀ dájọ́ wípé deputy rẹ̀ kò qualify so àti ṣé ẹ ti gbọ́rú ẹ̀ rí pé deputy ò qualify pé àti deputy o àti governor o òun ní right mọ́ kẹ́ni tó mú second position PDP kí wọ́n take over. bàbá àti ẹ̀rí nǹkan tó tiẹ̀ jọ bẹ́ẹ̀ ní ìpínlẹ̀ Èkó ń bí lọ láàrin Ọbaṣá àti èèyàn kan tí wọ́n fi sí ọ́fíìsì tí Ọbaṣá dẹ̀ tiẹ̀ yarí ni pé òun sì níbẹ̀ ni pé nǹkan tí bàbá bá sọ látòkè. interpolitical interparty nìyí tẹ́ sọ yẹn eléyìí national ni APC win ní governorship election ní Bayelsa State ẹ gbọ́ mi ẹni tó dẹ̀ win ní ó dẹ̀ ń wà stadium tó ń gun kíní charade tí wọ́n sọ bí ó ti rìn lọ́la bí ó ṣe salute bí ó ṣe gbẹ̀ àwọn àmì train rẹ̀ lọ́wọ́ military train rẹ̀ lọ́wọ́ kóòtù dẹ̀ give judgement pé deputy governor rẹ̀ certificate rẹ̀ ò genuine kò wọlé in the right way wọ́n dẹ̀ ní kò qualify mọ́ PDP governor tó mú second position
ó máa prepare alẹ̀ di ọ̀la APC ò mọ̀ lọ́kọ̀tù wọn mọ̀ pariwo mo sọ pé kì í ṣe pé mo support party kan o mo sọ pé à ń develop sí ni ní Nasarawa state àbí Nasarawa kọ́ nílùú Àtìkù ní Nasarawa state àti gómìnà o àti deputy o àti house of rep o àti house of assembly o ní last election APC ló ń win ní gbogbo ẹ̀ kóòtù dẹ̀ dájọ́ pé confession tí wọ́n ṣe irú ìtumọ̀ sọpọ́ lè lò f'Adeleke pé confession tí wọ́n ṣe is illegal pé torí ẹni tí wọ́n yàn lórí kóòtù ti nullify wọ́n dẹ̀ ní kí house of rep gbogbo kí wọ́n dá padà fún PDP ó ní PDP take over Nasarawa so there are a lot of things tó ti ń grow lórí ẹ̀ tá ti ń grow lórí ẹ̀ sí tá dẹ̀ gbọ́dọ̀ consolidate lé lórí we need to support those people that are performing but I am telling you honestly Adeleke is going back to APC torí tó bá padà sí APC òun ni father party ní Ọ̀ṣun state governor ni olórí party lọ́ṣun state so ó máa retire Oyetola òun àti Oyèbánjí lè ṣiṣẹ́ o sẹ́mi Oyèbánjí sì young in the kini but Oyetola ni problem ẹ̀ and many people in Ọ̀ṣun Oyetola is their problem and another thing tó tún jẹ́ kí Adeleke tí mo fi mọ̀ pé yóò padà òun ni ọ̀rọ̀ local government summit tán bá lọ tó ṣe gbogbo ẹ̀yẹn tó bá ti rí pé wàhálà fẹ́ pọ̀ jù tó bá di camp sí APC ọ̀rọ̀ APC take over secretariat PDP take over secretariat ẹ mọ̀ pé PDP ti kú lọ́sùn náà so àkọọ́dù ní ẹni kìnnì kan ní Ọ̀ṣun ó lè tún wá sáré dìbò local government mi o kó ṣe kìnnì kan but I am assuring you he even said it yesterday on this TV new channel àbíkọ́ TV yẹn ó sì sọ lánàá pé tí ìbò presidential bá bẹ̀rẹ̀ campaign bá bẹ̀rẹ̀ ní ọ̀la òun support tí wọ́n bá wọn campaign káàkiri ó dẹ̀ ti jẹ́ káwọn akọ́dù mọ̀ rẹ́dì pé n táwọn fẹ́ ṣe nìyí ní akọ́dù fi withdraw presidential candidate wọn pé Tinubu làwọn ń lò so ó máa padà sí APC already is an APC member tó ló ti appreciate tí bàbá ṣe fún. ẹ ṣeun nígbà tí Adeleke wọlé a rí àwọn fọ́nrán kọ̀ọ̀kan tí níbi tí Oríyọmí Hamzat níbi tí wọ́n ń jó tí wọ́n ń jubilate ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí fọ́nrán yẹn jáde ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wá sọ pé ṣé kò ń ṣe pé nǹkan tó ṣẹlẹ̀ ní ìlú Ọ̀ṣun ló máa ṣẹlẹ̀ ní ìlú Ọ̀yọ́ torí pé èèyàn tó wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí PDP ló ń dominate ní Ọ̀yọ́ state lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn ló wà lórí àléfà Oríyọmí Hamzat akọ́dù ni ẹni tí wọ́n dẹ̀ fẹ́ ni nílùú Ìbàdàn ṣé kò ń ṣe pé incoming governor nílùú Ìbàdàn nílùú Ọ̀yọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí Oríyọmí Hamzat ni bàbá gẹ́gẹ́ bí nǹkan tí ẹ̀yin náà ti rí ṣé ẹ lérò pé yes Oríyọmí Hamzat òun ni next governor nílùú Ìbàdàn nílùú Ọ̀yọ́. èmi ò kì í sa INEC mi ò sa INEC member mi ò sí náà tí ó dìbò lọ́yọ̀ọ́ but what I want you to know ni pé crowd mo máa sọ fún ní gbogbo gbà crowd níbi campaign ò determine mo win election mi ò win election o ṣé ẹ mọ̀ pé bí Oríyọmí bó ṣe é ṣe rally ẹ̀ ní Ọ̀yọ́ wọ́n kó yàn láti Ọ̀ṣun state wọ́n kó wọn wá sí Ìbàdàn nígbà tí wọ́n ṣe campaign APC mega rally ní Ọ̀ṣun ṣé ẹ mọ̀ pé wọ́n kó yàn wá láti Ìbàdàn wọ́n kó yàn wá láti Èkìtì a rí bọ́ọ̀sì tó ń tẹ̀léra wọn tí wọ́n tán wá ṣé wọ́n tàtẹ̀ Èkìtì wá dìbò ni ṣé rí wọ́n máa ń repeat kinní kan I love Oríyọmí for something because he's a broadcaster you understand but kò tí ì ní I'm sorry torí ó láwọn supporter kan tó yẹ pé fanatic ni wọ́n tó bá sọ̀rọ̀ báyìí wọ́n máa bàbá adìẹ ni but kò stop akáàmọ́ sòótọ́ kò tí ì ní political goodwill yẹn láti jẹ́ governor state let's assume pé Oríyọmí lọ fún bóyá house of rep that Lagos state Ọ̀yọ́ state house of assembly àbíkó ló ń lọ fún house of kìnnì kan rep lókè ní Abuja wàhálà ó sì lè win ṣe pé constituency kan ni ó máa rí kìnnì yẹn mú mọ́lẹ̀ now as at today ilẹ̀ tó mọ́lẹ̀ nìyí ẹ má rò pé gómìnà Ọ̀yọ́ state wà relevant o APM tó lọ almost gbogbo PDP ló kó lọ sí APM so ìbò yẹn ó máa fún wọn wàhálà because yóò di pínpín then àwọn Ọ̀yọ́ fúnra ara wọ́n mọ̀ pé tó o bá ti sí ní ruling party o lè sí ní lonely party every ìlú mọ̀ pé o bá sí ruling party o lè sí lonely party o tí akọ́dù fi wọlé ní Ọ̀ṣun mo sì repeat ẹni pé wọ́n mọ̀ pé ọmọ àti bàbá ní Tinubu àti Adeleke wọ́n dẹ̀ àwọn ọba dẹ̀ study kankan nu Tinubu
Tinubu ò fẹ́ mọ pátì tí gómìnà ti wá ó believe pé òun ni president gbogbo yín, and that is a very good achievement for a good leader. Kò kẹ́ nìkan yàtọ̀ sọ́tọ̀ ṣé bá rẹ̀ tó jẹ́ dọ̀ state tẹ́ pé ìwọ tó sí nínú pátì ẹ̀ ò ní gba location bó máa gbà gan kò ní tó yẹ táwọn tó kù ń gbà bó bá lọ fún assistant lọ́bẹ̀ kò ní dẹ́ lóhùn. Bẹ́ẹ̀ lè rí pé the opposition political party governor ó lọ sọ́dọ̀ Tinubu pé a rí pé Tinubu fúnra ó lóun welcome ẹ̀ àbóṣe kìnìkì láyé. He still believe everybody belongs to him. So Ọ̀yọ́ state ẹ jẹ́ ká fi ìyẹn tì síbì kan ó kù sọ́wọ́ Ọlọ́run kó decide bẹ́ẹ̀ mi ò rí attitude pé Oríyọmí lè jẹ́ gómìnà Ọ̀yọ́ state because Ìgbò kì í ṣe irú ìtànṣe yìí o. One ẹ jẹ́ sọ kankan fún yín òsì olóṣèlú tó ń wọlé lórí another spend ṣíṣí o anogemo ní òun kò win election o underground sẹ́rí ó ti ẹ̀yàn kí ni wọ́n pè party representative ní polling unit nìkan billions ni ẹ mọ̀ pé tó yẹ kó Yusuf Adeleke ni pé ṣọ́ọ̀tọ̀ tó ti nínú PDP ló tẹ̀lé lọ sí accord tó gba àwọn ló fi ṣe party agent káàkiri. If he just join accord newly PDP stand ní Ọ̀ṣun Adeleke ò lè win lórí PDP ti ní structure tiwọn kó tó lè create structure fún accord ní Ọ̀ṣun kò lè cover everywhere party tó ti dúró ló lè win election o. Tí ẹ wo sample tẹ́ ẹ rí on social media now ẹ wo àwọn accord members accord kí lórúkọ ẹ party agent bí wọ́n ṣe overpower àwọn APC party agent ní gbogbo polling booth ṣé accord member ká ní kì í ṣe pé PDP agbègbè wọn ló ti yọ dúró accord tẹsẹsẹ dálẹ̀ àbí APM tẹsẹ dálẹ̀ tó lè mú APC member pé ogbó lọ́wọ́ fẹ́ ṣe àwọ nígbò jẹ́ pé net percent tó wà ní APC ni wọ́n. Even it happens ẹ surprise pé àwọn tó lọ represent accord APM as a party agent nígbà tí party wọn ò bá provide oúnjẹ fún wọn tí ò gbóúnjẹ fún wọn tí ò fún wọn ní incentive APC ló ti fún wọn lóúnjẹ tí wọ́n jẹ ló tún fún wọn lówó sígbà tí APC bá ń yí pépà sí wọ́n sọ pé kọ́mọ yìí nígbà APC bá ń tòyàn pé máàkì yóò sọ pé wọ́n sọ sample fún yín ni o. So but what I'm telling you ni pé before you can win an election o gbọ́dọ̀ fi ẹsẹ̀ dúró gidi ẹja ṣe láyé Labour Party versus kìíní yìí tó kọjá Peter Obi even their member declare pé more than 500 and something police something 5,000 something police something àwọn ò ní party agent ń bẹ̀. How do you clear you won nígbà tí ọ̀sẹ̀ tó ṣàṣojú ẹ̀ ọlọ́ọ̀sí ń bẹ̀ ó ní wọn ò pínrin ẹni tí ó sì lé lẹ́nu rẹ̀ ń bú òbúkọ̀ tòtòyọ́ yẹn by the way ni because as at today Oríyọmí ní stand but APC representative òun ní stand ó dẹ̀ tó ní structure ńlẹ̀ APM ó ní kí lorúkọ rẹ̀ ó ní gómìnà ní báàkì yẹn then ẹ mọ̀jà tara wa gómìnà Ọ̀yọ́ state ṣiṣẹ́ lọ́yọ̀ọ́ tẹ bá wọ Ìbàdàn yìí ló mọ̀ pé ó try ó dàbí òjò gbogbo bóyá circular road lásán ẹni bá débẹ̀ àní ẹni yìí kò sẹ́ni tí ò ní short community wọn o but ẹni bá ti establish orúkọ rẹ̀ ó difficult láti ṣèkè o. So Ọ̀yọ́ is on a floating a lè sọ pé ẹni báyìí ni but ó dàbí ti Ọ̀ṣun ṣe bí ayé pariwo pé ADC pé Arẹ́gbẹ́ṣọlá ó ní ẹsẹ̀ lọ́ṣun and Iléṣà is one of the deciding factor. Arẹ́gbẹ́ṣọlá àti gbogbo other party wọn ò mú 20,000 náà nígbà tó wọ́n ní member Labour Party kan wọ́n jubilate àwọn ti win Ọ̀ṣun àwọn ti win Ọ̀ṣun mo ní ṣe Labour Party ló win ẹni àbí Obedient ló win àbí ADC àbí NDC ló win ẹ níbo 1,000 ẹ wá jubilate pé win ẹgbẹ́ bí ẹni tó win go bá form alliance ẹni tó súnmọ́ ní ó fà mọ́ra náà ta ló ń bá lùsà sí so ẹ jẹ́ ká fi tọ̀yọ́ yẹn síbò mi ẹ jẹ́ àsọ̀rọ̀ gidi. ẹ ṣeun gan bàbá gẹ́gẹ́ bí àpẹẹrẹ tí ẹ fún wọn bíbá ẹ sọ wọn kan ẹni pé òun ṣe nípa party lọ fi win election nísìnyí ní pé ṣé adẹ̀tí rí ní pé tó bá ń ṣe pé Adeleke ní good structure àti pé wọ́n nífẹ̀ẹ́ wọ́n ṣe dáadáa pẹ̀lú ìdílé tó ti jáde ó pẹ̀lú nǹkan tí wọ́n fi win ní ìlú Ọ̀ṣun bàbá ká wá wò sí presidential lọ́wọ́lọ́wọ́ báyìí gẹ́gẹ́ bí nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nífẹ̀ẹ́ sí bàbá wa Bọ́lá Ahmed Tinubu ní pé kí wọ́n ṣe kí wọ́n wọlé second time ṣùgbọ́n tá bá ní ká tún wò dáadáa gbogbo àwọn èèyàn tó yẹ pé bóyá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nífẹ̀ẹ́ sí kí wọ́n wọlé oníkálùkù wọn
wọn ò sí níbi pátì kan tó yẹ pé yes bóyá ẹnu wọn ti kù ká lè sọ pé òkè àwọn ló lè dìfìtì ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Bàbá pẹ̀lú nǹkan tó wá ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí wọn láìkí APC wọn láìkí ààrẹ Bọ́lá Ahmed Tinubu táwa lẹ́yìn lérò pé yes ó ní agbára wọ́n nífẹ̀ẹ́ sí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀ pé ẹni yìí yes ó ní good structure láti dìfìtì ààrẹ Bọ́lá Ahmed Tinubu ká tiẹ̀ sọ pé ọ̀la la fẹ́ dìbò. ẹ jẹ́ ká kọ́kọ́ rẹ̀ ti kankan ẹ má máa sọ sí mẹ́ta ọ̀pọ̀lọpọ̀ èèyàn òun láìkí Tinubu no everybody ní supporters tiẹ̀ you understand but every intellectuals I put that word intellectual tó ń ro ọjọ́ ọ̀la tó dẹ̀ wo àwọn tó ti so lórí wa rí tó wo bí wọ́n ṣe ń manage Nàìjíríà tẹ́lẹ̀ tí ò wo kí ni mo fẹ́ jẹ lẹ́ni yìí tó rò pé ó yẹ kí ọjọ́ ọ̀la mi ó dára wọ́n máa fẹ́ràn Tinubu ẹ get me ṣe rí nínú àwọn tó pọ̀ inú mi dùn pé mo rí platform lónìí I mean have many people cursing us blasting me or that thing nínú àwọn tó pọ̀ tó against Tinubu àwọn tó ń jẹ nínú ìbàjẹ́ àwọn tó ń jẹ nínú kí Nàìjíríà ó dàrú àwọn tó ń jẹ nínú bámúbámú mo yó mi ò mọ̀ pé bí ń pọ̀ mẹ́rin kọ̀ọ̀kan àwọn ló pọ̀ jù nínú àwọn tí ò fẹ́ kó continue I knew some people tẹ́ pé they don't have work sir iṣẹ́ wọn ni pé kí wọ́n jí láàárọ̀ kí wọ́n lọ sí presidency l'Abuja kí ló wà ńlẹ̀ mo broke wọ́n dẹ̀ gbéṣẹ́ fún wọn iṣẹ́ imaginary iṣẹ́ tí ò ní mí nì wọ́n dẹ̀ dé pẹ̀lú million ṣé mọ̀ pé láyé ìjọ́un àwọn kan wà tó pé they are friend to central bank wọ́n dẹ̀ lọ central bank nígbà yẹn wọ́n ta dọ́là bóyá 400 and something ní central bank black market ń ta ní 500 600 different bí 200 ló wà lórí náírà sí dọ́là ẹnì kó dẹ̀ wúrin yóò dẹ̀ lọ sí central bank yóò dẹ̀ lọ bá central bank officer tó mọ̀ ń bẹ̀ gbogbogbò wọ́n á dẹ̀ pé òwe òun fẹ́ import petroleum product àtàwọn kankan wọ Nàìjíríà wọ́n á dẹ̀ fún ní kí lorúkọ ẹ̀ dọ́là yẹn subsidy rate nígbà yẹn tó central bank kò tún fún yàn ní 400 tí wọ́n ta ó yàn fún 350 ní rate tán fún ní dọ́là yẹn wọ́n á dẹ̀ fún ní $1 million $2 million $1 million $2 million lọ képo wọlé kò gbé epo kankan wọlé o yóò dẹ̀ kó $1 million $2 million yóò dẹ̀ kó lọ sọ́dọ̀ àwọn àbókí á dẹ̀ rà lọ́wọ́ rẹ̀ for 500 or 450 òun gbà ní 350 ṣé gbọ́ mi àbókí rà ní 550 ṣàpọ̀ tí rí 200 naira on a dollar 200 times 2 million ó ti di billionaire irú wọn ni wọ́n fọwọ́ títì irú wọn ni wọ́n fi mọ́tò tí wọ́n kàn fún obìnrin gbọ́n kàn fẹ́ bẹ́ẹ̀ sọ wọ́n kàn ra mọ́tò fún irú wọn ni wọ́n gbé obìnrin pé já lọ jẹ breakfast ní Dubai irú wọn ló gbọ́bìnrin lọ jẹ breakfast ní London atọ́kùn ó lè dé pí àbálọ̀ kó rí sáfù dẹ́mìràndì mọ́ àwọn agata jókòó àmọ́ bá ṣe ń ṣe tẹ́lẹ̀ Bíọ́lá wá bá mi ní Ramaka wá bá mi ní Ambrosa wá bá mi báyìí olóòtú pa àwọn ọ̀rẹ́ àpèrà wa àwa fọ́ọ̀mù tébù bí ìgbà pa àṣẹkọ́lé ara mọ́tò mi ò lè ra ìgò kan fún yàn mọ́ sí kì í ṣe pé kò sówó yẹn but mo ń plan pé owó tí mo nílé ní what of tíṣẹ́ mi ò bá jáde lọ́la and that is how they live in good developed and advanced country you manage your money you plan your money how you spend it bẹ́ẹ̀ tẹ́lẹ̀ owó ọ̀fẹ́ owó yan yọ sí gbogbo àwọn tó wà nídìí owó ọ̀fẹ́ yẹn wọn ò ní fẹ́ kí Bọ́lá Ahmed Tinubu continue o ẹ wo Plutonium àbí kí náà pé Plutonium àbí kí náà pé tán ló wà ní òkè ọya yẹn ní gbogbo bí tẹ́rí tí àwọn Boko Haram tí àwọn gbogbo àwọn bandit yìí wà kí nìyẹn ni wọ́n wà ń bẹ̀ ṣé bá ń rí fídíò plane àwọn òyìnbó tí wọ́n wá kó kí nìyẹn kúrò ń bẹ̀ nígbà tí bàbá yìí wá ti set up company méjì tó process kí nìyẹn sí tó yẹ pé individual lè rí owó yẹn mọ́ atọ́kùn gọ́ọ̀mẹ̀ntì ló ní kí nìyẹn sí òun ló ń wà àwọn ló process àwọn ló ń ta síta òun lè rí pé wọ́n rówó fún gómìnà wọ́n rówó sórí sísì tí wọ́n ṣe now tó bá dé pé wà náà tó ń jẹ nínú owó yẹn tẹ́lẹ̀ so máa fẹ́ràn ẹni tó wà níbẹ̀ gbogbo tẹ́sí ti fi tẹ́tẹ́ máa fẹ́ràn analysis wọ́n give the kẹ́mọ̀ pé àwọn tẹ́sí ọ̀pọ̀ èèyàn kọ́ àwọn tó rí jẹ níbi ìbàjẹ́ many of them ni wọ́n believe pé máa yìí ó ti di ọ̀nà jẹ wa mo ṣàfàtì ní radio station kan ó lẹ́ni tí mo máa fún lówó ẹni tí mo fún lówó yẹn mo lè jẹ́ ní 500,000 mo lè jẹ́ ní 1 million mo lè jẹ́ ní 700 mo lè jẹ́ 250 bẹ́ẹ̀ a máa play 7 million wá ní bàbá ẹ̀ gẹ́bẹ̀ ó di jọ́kàn ẹni tó ní rédíò bá sọ pé má sanwó fún ẹni tó fún lówó yẹn mọ́ má sanwó fún mi direct mo sick for 3 days torí mo ti sanwó fún ẹni tó ní iléeṣẹ́ mi ò lè jẹ́wọ́ mọ́ ayé sì máa jẹ ni mo jẹ́wọ́ tàná wọ́n dẹ̀ play tẹni gbọ́dọ̀ sanwó ti àná yẹn kí tó play tọ̀la ẹjọ́ ṣé mo máa fẹ́ràn entertainment yẹn because ibi tẹ́mi ti ń ṣe màdàrú yẹn
ó ti dàrú ó ti block ẹ̀. Even in your home, before I answer your question, in your home, if you are married, economy wa rí bó ṣe rí yìí, ọ̀gá wa tó jókòó yìí, ó wá decide ó délé, bó bá ti dé tẹ́lẹ̀, ẹ̀yin ọmọ yá, let's take ourselves for weekend, ká lọ ṣe fàájì, ó ti wá wo condition tó wà ní economy. No more bread and tea and egg every Sunday. Irú ilé mi ń jẹun every Sunday nìyẹn tẹ́lẹ̀. Ó dà ọmọ mi ò ní tí ìdìde, wọ́n mọ̀ pé mi mú máa lọ ṣe fúnra mi, daddy is in the kitchen. Bẹ́ẹ̀ nígbà tá a wo economy, wọ́n wò pé n ta rí ni pé lè ní àmú tí àti búrẹ́dì nìkan ni kò ní sẹ́yìn bẹ́ẹ̀. Torí kò tó di ẹyin ra òróró ra gbogbo ẹ̀, owó tá a fi jẹun tẹ́ fi lọ school ní Monday yóò ti lọ. Tó bá ń fún ìyàwó ẹ ní ATM, ó fi lọ sọ́jà lọ ra tó wù. Ó di tètè iye tí ó ná fún. Tó wá wo economic situation sì tó sọ fún madam, kò ní rí bẹ́ẹ̀ mọ́ o. 50,000 lẹ́ máa ná lọ́jà tẹ́ ń lọ yìí o. Ó ti dáhùn, ayé ẹ ti bàjẹ́, ó ti akíní, inú ilé yìí ò lè tòrò bóyá tòrò tẹ́lẹ̀. Even you'll be surprised pé kó máa bọ́ ìyàwó kan kó máa ṣe gbogbo tó dáa. Ìyàwó sì tún lè manipulate wọn against ẹ. Talkless pé gbàtàn wá rí ẹ̀sùn kà sí ẹ lọ́rùn sí, ìyàwó pè wọ́n pé bàbá yín yàn lé ni o, ó ti bímọ síta ni o, tó náà ti mọ̀ pé tí wọ́n lè sọ tí ó confuse ayé àwọn ọmọ yẹn ni. Tí ẹjọ́ tí ọmọbìnrin bá ń bẹ ṣiṣẹ́ níbi iṣẹ́ tó tí kò ṣe the right thing at the right time tó ń bá wí jù n tí ó sọ fáwọn ọ̀rẹ́ ni pé olóòfẹ́ lọ bá ń sùn. Because ó ti bí ní pé ohun tí obìnrin fi lè fi ṣe kíní yẹn so ohun tí wọ́n lè fi sọ́ọ̀sì òun náà ni pé irú insurgency tó ń lọ yẹn ẹ jẹ́ ká ṣe kíní kó mọ̀ lórí. We thank God we have improvement in fight against kíní. Ẹ wo tí mo sọ ní last interview tẹ̀sí pé tí àwọn community bá ti lè ń local village bá ti lè ń join pẹ̀lú àwọn kí lorúkọ ẹ̀ àwọn forces tí wọ́n ń jẹ ẹ rí i pé ìyàtọ̀ máa wà. Kò sí ọjọ́ kan sí táà ní gbọ́rọ̀ yìí pé wọ́n free àwọn bandit kan àbí wọ́n foil pé wọ́n free àwọn captive kan àbí wọ́n foil bandit attack nítorí pé àwọn community ti ń work pẹ̀lú wọn sí. So ẹ má sọ pé gbogbo èèyàn some people but if it gets to election ẹnìkan tó lè tako Tinubu ta lè ní problem Latiku bẹ́ẹ̀ kò ní chance tí ò ní ni pé 80% of the north ti mọ̀ pé tí ẹ bá lè declare a northerner as winner ẹ ti define Nigeria originally. Let me give you analysis. Yoruba is one of the tribe táwọn èèyàn rò pé ó gọ̀ jù láyé. Wọ́n believe pa lójó, wọ́n believe pa kì í jà. But we are the most brilliant, we are the most difficult tribe. Because Yoruba bá ti lè make a stand there pé we stand today. What is standing? Ẹ wo ru ayé Abiola. Ẹ wo tán bá Abacha fà kó tó ti pa Abacha lọ. Mo rí analysis statistic commentator kan. Ó ní ká ní pé every tribe lè dàbí Yorùbá kí wọ́n study ara wọn dáadáa kí wọ́n tó go into any force understand. I give you an example maybe you are small that time láyé Adékúnlé Ajásin Ondo State láyé MPN UPN did you know that history MPN UPN 1990 kìíní kan nìyẹn àbí 17 ní ayé MPN UPN Adékúnlé Ajásin ni gómìnà Ondo State gbàyẹn kò sẹ́kìtì state Ondo State àti Èkìtì lóòjọ́ wà papọ̀ oní gómìnà Ondo State èmi wà ní SRC Àkúrẹ́ ńgbà yẹn I was a student I think it should be 70s so mo wà ní SRC Àkúrẹ́ ńgbà yẹn ohun tí mo fẹ́ sọ yìí ẹni mọ̀ bí Yorùbá sì wà determined tó wọ́n dìbò UPN ní Ajásin àwọn ìlú ní Ajásin làwọn dìbò fún MPN ní ọmọborí owó dẹ̀ nìyí ló wà lọ́ndà MPN ló wà lókè ayé Ṣéhù Ṣàgàrí oyè ayé Ṣàgàrí so nígbà tó máa declare election wọ́n ní the winner of Ondo State election is Amobori Owó kò ṣe one day ní government house ẹ tún lọ big confam story yẹn kò rúùlù Ondo State for one day wọ́n ṣe ń declare rẹ̀ ní àwọn aráàlú ni wọ́n ń wá lọ tí wọ́n láwọn ó pa bẹ́ẹ̀ ni àwọn radio stations kò tí ì sí social media nígbà yẹn ní radio station give live broadcast ẹ̀yin ìrò Èkìtì Ọmọbọdé owó ti fẹ́ gbẹ̀bùkọ̀ ọdún yín kọjá o kẹ́ni mọ bí politics ilẹ̀ Yorùbá ṣe lé tó ẹ̀yin Àkókó ẹ má jọ gbọ́dọ̀ yín o kì í ṣe ibi tó dárúkọ ni mo ṣe sample fún yín ni o ẹ̀yin Adó Èkìtì Ọmọbọdé owó ti bọ́ sínú 504 wọ́n ti tún gbé sínú 404 wọ́n ti tún gbé sínú bẹ́ẹ̀sì bó ṣe ń rìn ni wọ́n mọ́nítọ̀ ẹ̀ títí ó fi ráàyè sá kúrò ní Ondo State tó fi sá wo Èkó Màálù street àbí kíní kàbí rébàdù street náà sọ pé gọ́ọ̀mẹ̀ntì àṣìwàǹgbà yẹn ibẹ̀ ló gbé títọ́ fi ọfà tó gọ́ọ̀mẹ̀ntì yẹn Ajásin tí wọn ò dìbò fún ló rúùlù Ondo State títí wọn fi ọfà tó rẹ̀ is it possible in any place
pé wọ́n náà dìbò pé tó wọlé rè adájọ́ pé táwọn fẹ́ délé yìí wọ́n dẹ̀ lé ẹni tó dẹ̀ wí nìyẹn kó lórí oyè kò rúùlù Ondo State for one day. So factor tí Àtìkù ní tí ò fi lè win ni pé the reasonable Hausa máa mọ̀ pé tẹ́ bá ti lè declare Hausa as winner tẹ́ jẹ́ kí south kí àbí south west àbí south kí wọ́n ṣe tiwọn tán ẹ ti divide Nigeria. And immediately tí Yorùbá bá ti dúró pé tọ́ bá rí pé let me tell you wọ́n tó pé wọ́n fẹ́ràn Tinubu tọ́ bá declare Àtìkù as winner lé nìyí wàá mọ̀ pé ìlú lókè pàpà Yorùbá náà lájìyà jù ayé wẹ́ẹ̀tì adé ni torí wèrè ni wọ́n sorry to use that language wèrè ni wọ́n in the sense pé instead kan lọ fèsì àwọn mọ́là tó àwọn tó ṣe kínní àwọn ara wọn tó jọ opposition party ni wọ́n bẹ̀rẹ̀ sí máa jólé wọn para wọn ibẹ̀ ni wàá ti rí pé àwọn kan dìde kókè ṣe bí Oòduà state àbí kílẹ̀ porúkọ state tẹ́lẹ̀ fẹ́ ṣe tẹ́lẹ̀ Yorùbá nation tẹ́lẹ̀ fẹ́ ṣe ok àti declare Yorùbá state tara wa wọ́n lè mọ́ ní kí Tinubu wá ṣe olórí àwọn o bẹ̀ wọ́n yẹn nìkan tó jọ olórí at that time there be problem Igbo dẹ̀ ti wà lórí afẹ́ lọ tẹ́lẹ̀ so ìsílẹ̀ níbo a sọ fún ẹ pé Biafra will stand sẹ́mọ̀ pé gbàtà àti sídìí kan Yorùbá ti kó lọ́dọ̀ Haúsá middle belt ò ní tẹ̀lé Haúsá lọ tó dáa náà fẹ́ dúró fúnra wọn àwọn sẹ́mọ̀ pé kó tó di ìgbà Biafra ẹ tún lọ béèrè ìtàn ìjọ nation ti wà mo gbàgbé orúkọ sójà yẹn tó di kílíà ara wọn as a sovereign nation kó tó di pé Ojukwu àbí Ṣàgòdó Ṣàbójúkú ń gbà yẹn olúwa rẹ̀ sí bọ̀bọ̀ yẹn tó sọ pé kíní kan tí wọ́n ní fẹ́ lónìí ni pé anybody ò ní right àti declare káwọn tó wá declare Biafra tiwọn so that is one candidate ẹni tó ní stand jù nìyẹn sẹ́rí Peter Obi kò bá ní good stand bẹ́ẹ̀ kò ní àṣẹ lórí àwọn supporters yẹn let's assume he can control his supporters and gather reasonable people to be his supporters. I'm not saying supporters are not reasonable, but among the supporters, imagine somebody coming out, causing everybody. Irú eléyìí tí mo ṣe lé níyì. Tẹ́ bá máa rí comment on that bad day, ẹ rí pé 60 obedient supporters yẹn. Àwọn yẹn ẹ rí pé they will castigate me, they will curse me, they will black. Kò sí kan tí wọ́n ní ṣe. But so difficult. Kẹ́rí ẹni supporter Accord APC àbí kinní kan pé bóyá wọ́n ṣépèlé opponent wọ́n ṣe kinní kan it's not control gbogbo àwọn tó ń tẹ̀lé they don't look reasonable so let's assume they look reasonable kò bá ní better chance so he has no chance at all torí ẹjẹ sọ̀kan fún yín o tẹ́ ẹ̀ bá oró tiẹ̀ dáadáa 2023 yàtọ̀ 2027 o ohun tó yẹ kó win 2023 Nigeria ń bọ́ ẹ̀lì lọ́wọ́ ń gbà yẹn. Because EndSARS something ó help ẹ Lekki massacre tí àwọn èèyàn ti lè establish pé Tinubu involve nù ẹ then Muslim ticket ó mú ká Christian kí wọ́n withdraw then the youth they believe is younger pé àwọn fẹ́ kí youth ó bọ́ síbẹ̀ sí but this time around same at that time everybody rate is intellectual pé is but nísìn ọjọ́ wo mo sọ nù interview kan mo ní ó bẹ́ẹ̀ káwọn supporters sọ pé ẹ̀gbọ́n ẹ mọ́ grand interview mọ́ torí bó bá fi máa dáhùn ìbéèrè ní interview ẹ rí i pé supporter ó reduce immediately bẹ́ẹ̀ tá a bá sọ pé competency àti gbogbo ẹ̀ mi ò tí ì rẹ́ nìkan tó lè dìde sí tó sọ pé mo lè challenge Bọ́lá Ahmed Tinubu because let's look at it nígbà tó kọ́ dìbò lákọ̀ọ́kọ́ èèyàn mélòó ló fẹ́ rẹ̀ bẹ́ẹ̀ pariwo pé kínní gọ́ọ̀mẹ̀ntì against ẹ̀ federal àwọn màsá àbí kí wọ́n porúkọ wọn mafia wọn against yẹ even they did it to the extent pé wọ́n make sure pé scarcity epo ó wà everywhere a tún fi owó ra owó gbogbo tí ruling party ṣe ń gbà yẹn ni pé nígbà tá a bá perform candidate wa ayé rẹ̀ ó bàjẹ́ it's still won ká máa sọ gbà tó jókòó sí di oyin pé pò ló wà ń di gbogbo ẹ̀ let's be very realistic aráàlú náà mọ̀ pé it can change díẹ̀ it might be tough but it's changing even security wise ẹ jẹ́ ká wo tó ṣẹlẹ̀ láàrin bíi lẹ́yìn ìgbà tí tọ̀yọ́ ti ṣẹlẹ̀ prophet kan sọ̀rọ̀ mi ò ń believe my prophet o ó ní lẹ́yìn Ọ̀yọ́ kidnapping ó ní kidnapping á reduce òun ò rí àwọn kidnapper yẹn mú nítorí pé àwọn strategists tó máa fi mú wọn á jáde wọn ò tí kidnap àwọn Ọ̀yọ́ gbàgbọ́ ni wọ́n kidnap èèyàn nílẹ̀ Yorùbá ká ní ìlú mi ni wọ́n gbé prophet yẹn pé bó ṣe lè analyse bó ṣe kidnap yẹn tó dẹ̀ ṣẹlẹ̀ dáàmì pé mọ nǹkan tó ṣe fúnra rẹ̀ bẹ̀tẹ̀ rí pé láti ìgbà tó ti kó èèyàn ní Ọ̀yọ́ yẹn
ẹ rí i pé kidnapping yẹn reduce one ó dẹ̀ hard kẹ́tọ́ pé kidnap by kan máa ra àwọn èèyàn yẹn gbà within some days so that mean pé wọ́n coordinate ara wọn and this is working and the last step tí bàbá yìí make ó tún máa jẹ́ kó tún win out many people plating of army kí ni wọ́n máa ń pè army barrack army kìíní kan ìkíní wọn ẹ̀wọ̀n ní GOC kìíní kan battalion 12 kìíní kan níìsì ó dà pé mẹ́jọ la ní tẹ́lẹ̀ àbí méje náà la ní tẹ́lẹ̀ ló sọ di 12 even gan Kwara state tí wọ́n ń dà Òmùaran ti ní army headquarter ó ti ní àfọ́sọ́ ní gbogbo kìíní so wọn ò lè ní wọ́n jí ìyàn gbé ní Ìsànlú ní Kaba ní kìíní kan helicopter lè lo 5 days kó tó dé fẹ́ nù yẹn yàtọ̀ fún pé ó wà ní Kaduna tẹ́lẹ̀ yàtọ̀ fún pé ẹ máa pè láti Ìlọrin so I believe for now ó wà lọ́wọ́ lọ́nbẹ̀t mi ò tí ì rẹ́ nìkan tó competent torí wọn ò tó lé wọn dáadáa. lẹ́yìn ìgbà tí gbogbo bí wọ́n ṣe jí àwọn ènìyàn gbé tí gbogbo nǹkan yẹn ti lọ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kan wá sàn kankan ní pé ǹjẹ́ ṣé àwọn lè rí àwọn èèyàn tó yẹ pé wọ́n lè bá wọn bá Sunday Igboho sọ̀rọ̀ ní pé kí Sunday Igboho ní pé gbogbo akitiyan tí wọ́n lò tẹ́lẹ̀ lórí ọ̀rọ̀ security ìlú bó ṣe ń lọ káàkiri ní pé kó má ṣe kí ni kó má relent o ní pé kí àwọn àgbààgbà nílẹ̀ Yorùbá kí wọ́n jọ kí wọ́n bá wọn sọ fún Sunday Igboho torí nípa àwọn ìgbésẹ̀ tí wọ́n ń gbé òun ló fi jẹ́ kí àwọn èèyàn tí wọ́n ń jí gbé kó fi lè jẹ́ kó jẹ́ nǹkan tó rọrùn fún àwọn agbófinró láti lè jẹ́ kí wọ́n rí àwọn ajínigbé ìgbé bàbá nítorí ẹ̀ látúnṣe tàn yín wá ǹjẹ́ ṣe lè bá wa sọ fún olóyè Sunday Igboho gbogbo akitiyan tí wọ́n ṣe lórí ilẹ̀ Yorùbá lórí ètò ìdáàbòbò ní pé kí wọ́n má dáwọ́ yálà bóyá wọ́n rí àwọn èèyàn tí wọ́n jí gbé o yálà wọn ò ráwọn èèyàn tí wọ́n jí gbé o ní pé lọ́wọ́ yìí kí wọ́n má ti ṣe kí ni kí wọ́n má ti relent kó sì máa ṣiṣẹ́ takuntakun òun la ṣe tọ̀yìn. I have one very good belief olóyè Sunday Igboho lè relent láyé when you are doing something and you see encouragement from left and right táwọn èèyàn ń gbé ẹ lẹ́rùgẹ́ tó ṣe ó gbé ẹ ìwọ náà ò ní fẹ́ relent láyé now ẹ jẹ́ ká take for example Ọọ̀ni of Ifẹ̀ ó fún ní 100 million ó fún ní mọ́tò táwọn máa fi ṣe patrol then ẹ rí i pé lẹ́nu ìgbà títí Ọ̀yọ́ ti ṣẹlẹ̀ many states ni wọ́n ti ń dá ìlú ẹkùn sílẹ̀ báyìí wọ́n ti establish ìlú ẹkùn ní many states so that mean pé ó determine olóòrè pẹ̀lú owó tán dẹ̀ fún yẹn àti ìrànlọ́wọ́ lọ́dọ̀ gbogbo àwọn ọba tó kù tí wọ́n ready láti ṣe encouragement wà fún so we don't need to the only thing tí mo can advise wọn ni pé apart from security aspect of it I'm not saying should not support Ààrẹ Bọ́lá Ahmed Tinubu but should not be physically present in any political gathering again because I was disappointed by tí mo rí wọn ní Òṣogbo I'm not saying pé wrong o understand me everybody ló ní right láti associate mọ́ any political party tiẹ̀ ọmọ Nàìjíríà ni ààrẹ ní political party tiẹ̀ náà anybody ọba náà ní political party tiẹ̀ bẹ̀ tí ó yẹ position wọn ló jẹ́ kí wọ́n máa sásẹ́yìn understand even we journalists we have our own favourite but àkànlé àdèmú favourite wa yẹn pé yes àwọn ni favourite wa ni but position tí Sunday Igboho mú báyìí ó ti di chief security officer gbogbo ilẹ̀ Yorùbá so he should not be identified much with any other person again torí bó ṣe lọ sí rally APC yẹn ẹ mọ̀ pé nukun àwọn position wo tẹ́lẹ̀ ń wá nìyẹn àwọn kan sọ pé so southfit yìí ṣé wọn ò ní sọ di APC tó bá yá ṣé àwọn ìjọba tó wà lórí oyè onímọ̀ lò wọn ò lè sọ di because kò sí bí ìbò bá yá abẹ́ni federal government something any state organized or individual private sector security staff wọn ò lè lọ́bẹ̀ wọn ò lè kópa ẹ mọ̀ pé nígbà tí NDC àbí kí ló pè wọ́n bàtí wọ́n di ti federal sí tí wọ́n ìkú wọn ni wọ́n fi lè mọ participate nínú ìbò àti gbogbo ẹ̀ tẹ́lẹ̀ wọn ò lè lọ́bẹ̀ so he is not relying his efforts but I still pray for God kó fún ní more power kó encourage ẹ̀ more kó fún ní okun àti agbára ikú òjijì kò ní pa wọ́n he is doing much and he should not stop by the grace of God he is the chief warlord of Yoruba land now he is the recognized one mo rí ní ẹ̀yìn ìgbà tí ọba Ọọ̀ni of Ifẹ̀ Ọ̀jájá tó fún ní mọ́tò mo rí kan táwọn ọmọ Gani Adam náà gbé jáde àwọn ò fáwọn ọba kọ́ ló fáwọn lélẹ́yìí o àwọn rà ní o bẹ̀lẹ́ta mo tún gbọ́ pọ́n ní Mákindé ló fún ẹnìkan ló fún ẹnìbọ̀ tó ń kó fún wọ́n sọ pé fún ààbò òlu náà fún wọn nìkan yẹn sí they should continue but for now èmi mọ̀ pé láì advice olóyè Sunday Igboho òun náà ò ní sọ pé òun dáwọ́ ẹ̀ dúró. ẹ ṣeun gan bàbá ó ní fọ́nrán kan tó jáde lẹ́nu ọjọ́ mẹ́ta tí VDM tó sọ̀rọ̀ nípa ẹ̀ torí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Nàìjíríà ó dà pé wọn ò dẹ̀ fẹ́ sọ̀rọ̀ lọ ibẹ̀ mọ́ kó tó dín pé ó wú nǹkan jáde gẹ́gẹ́ bí àwọn nǹkan tí VDM sọ pẹ̀lú àwọn ìrídájú tó ní lọ́wọ́ ó sọ̀rọ̀ nípa Mohbad àti Wùmí tó jẹ́ ìyàwó rẹ̀ àti ọmọ àtẹbí Alọ́ba
pátápátá ṣùgbọ́n nǹkan kan tó sọ ń bẹ̀ tó jẹ́ ohun tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń sọ lọ́wọ́lọ́wọ́ báyìí nípa bí Wùnmí tó jẹ́ ìyàwó Mohbad bó ṣe forge NIN láti lè fi ṣe kíni láti lè fi acquire gbogbo property tó jẹ́ ti Mohbad láti lè gba gbogbo ẹ̀ ó fi àwọn nǹkan yẹn ó sọ nígbà tó sọ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wò pé ǹjẹ́ ṣó yẹ kírú nǹkan báyìí máa lọ nílùú tí a wà yìí kí ló fà á gangan tó fi dín pé di wákàtí ọ̀wẹ̀ Mohbad wọn ò tí ì rí sí di wákàtí ọ̀wẹ̀ àwọn èèyàn tó wà níbẹ̀ tí wọ́n bú Mohbad mú èní wọn ò tí ì mú àwọn pípù yìí láti tì wọ́n mọ́lẹ̀ àbíkẹ́ láti lè sọ pé nǹkan báyìí gangan ló ṣe Mohbad tó fi jẹ́ Ọlọ́run nípò. Do you know one thing about Nigerians? When celebrities are involved in something, ẹ gbé sórí tó mọ iyele tó ní problem pẹ̀lú property ẹni tó kú family ẹ̀ eléyìí ìyẹn àti gbogbo ẹ̀ olórúkọ là ń gbọ́ pókù. There was a day tẹ́nìkan tó ń pẹ́ ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ yìí ẹsẹ̀ wá ń kú báyìí mo níwọ̀ ló ń kú báyìí tó mọ iye èèyàn tó kú street kan dé ní ayé ògbórúkọ wọn torí pé wọn ò mọ̀ wọn ẹ mọ Mohbad ni everybody ló ní problem tiẹ̀ nínú ilé tiẹ̀ even within the vicinity of Idiem òun náà níṣòro tiẹ̀ tán bá wọ́ tó tán wọ́ pẹ̀lú wọ́n gbé kéèsì kan wá bá mi woman tó jẹ́ pé ó kú tán gbogbo àwọn fámìlì ọkọ wá wọ́n ní àtọkọ àti ilé àti gbogbo tí ọkọ ní pé culture ló àwọn ni àwọn lọ gba ìrúmọ̀ palọ̀ fún níbì kan kò ní access gbogbo property ọkọ mọ́ nítorí pé obìnrin gbogbo ọmọ tó bí torí culture tí wọn obìnrin ò entitled sí anything bẹ́ẹ̀ ó wà tọkọ náà jọ ṣiṣẹ́ náà wọn kò lóní joint account náà jọ ní gbogbo ẹ̀ because banker ni ìyàwó ọkọ náà is a good businessman ìyàwó ló ń gbé lóun jáde láti báǹkì fọkọ tí wọ́n fi dé èèyàn kò sí ọmọ Nàìjíríà tó sọ nípa èèyàn torí pé wọn ò lórúkọ torí pé wọn ò mọ̀ wọ́n torí pé kì í ṣe celebrity tó sì sẹni tí ayé mọ̀ Idiem tó gbé jáde mọ̀ pé when you ask me question concerning individual something máa fi pé I am not involved because mi ò mọ bí ìdílé wọn ṣe bẹ̀rẹ̀ mi ò mọ bí ọ̀rọ̀ yẹn ṣe débẹ̀ then any case tó bá ti di pé ó ti wà lọ́rọ̀ ọlọ́pàá ó ti wà ní kóòtù tán fara wọn káàkiri let's be very careful about it gbogbo ìtẹ́ ní Idiem sọ yìí náà rumor ni wọ́n sọ pé problem tẹ́mi kọ̀ sáyẹn ni èyí tó kan ilẹ̀ Yorùbá àti Nàìjíríà gangan bẹ̀tẹ̀ èyí tó kan wọ́n ní Idiem sọ pé wọ́n ní ẹnìkan sọ tí ìyàwó Mohbad tí ò bá gba property Mohbad ṣé ẹ̀yin lẹ fẹ́ gbà ni àbí bàbá àbí ìyá ló fẹ́ gbà ṣé bí ọkọ àti ìyàwó ni wọ́n àwọn náà máa bá yẹn ṣiṣẹ́ wọn náà unless there is a proof pé kì í ṣe ìyàwó Mohbad àbí Mohbad ò fẹ́ àbí kì í ṣe pé Mohbad ló bímọ fún àbí ó ti kó lọ fẹ́ ẹnìkan alẹ́ nìkan tó lórúkọ ńlẹ̀ yìí tó ní fọ̀nlé kan náà tó yẹ pé orúkọ rẹ̀ oríngì bẹ́ẹ̀lì ó close mọ́rú wa nígbà tó kú ìyàwó ta gbó property ẹ̀ tẹ́yàn ó dẹ̀ lọ ṣègbéyàwó alárinrin pẹ̀lú ẹlòmíì Mr Nobody bet kò sẹ́ni tó rí sọ nítorí pé orúkọ rẹ̀ àdúgbò ló ibi tó ríngì mọ́ ló ríngì mọ́ everybody ló mọ̀ èyí tó ń bá tó ń fà kókó tèmi ni pé ọ̀rọ̀ orílẹ̀-èdè yìí àti ilẹ̀ Yorùbá yìí á ṣàṣeyọrí. ẹ ṣeun gan bàbá èyí tó kún bẹ́ẹ̀ ká parí gbogbo nǹkan a rí pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí a rí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ bí àwọn eléré orí ìtàgé gbígbà kí wọ́n ní kidney kan ní cancer problem kíní kan ṣùgbọ́n lẹ́nu àná yìí a rí níbi tí ọmọ Alhaji Taiwo Hassan tí gbogbo èèyàn mọ̀ sí Ògògó tó sọ pé wọ́n ní stage 4 cancer kódà gẹ́gẹ́ bí àti ẹ̀ ti ṣe ń gbọ́ àti rí àwọn péjì kọ̀ọ̀kan tí wọ́n sọ pé bóyá ó wà ó àbí kò sí oníkálukú kàn ń wí oríṣiríṣi ni bàbá gẹ́gẹ́ bí àgbàlagbà tàdé mọ̀ pé láyé àtijọ́ kò sí nǹkan tó ń jẹ́ bíi cancer yìí ewé àtegbò la mọ̀ tí à ń lò tí ara àwọn bàbá wa tí wọ́n fi ń di 100 150 110 bàbá kí ni nǹkan tó ń fà lọ́wọ́lọ́wọ́ báyìí tó fi dín pé. Firstly mo rí fọ́nrán yẹn lánàá and I been trying all my best to get through to Ògògó nọ́mbà ò tí ì lọ mo ti pa àwọn èèyàn bíi mélòó kan náà because mo mọ̀ dáadáa mo dẹ̀ close mọ́ mo close mọ́ almost all artist torí iṣẹ́ mi mo dẹ̀ mọ̀ gbogbo wọn dáadáa but ẹ jẹ́ kọ́kọ́ clear àbẹ̀yẹn náà ó dìgbà tá a bá gbọ́ lẹ́nu Ògògó fúnra rẹ̀ àbí direct family ẹ̀ pé kíní yìí ó ṣe because ó ní many things tó ti ń sọ tó jẹ́ pé ẹnìyàn dì náà at the end of the day pé kò sí kan tó jọ bẹ́ẹ̀ aspect kan nìyẹn but I want to get it clear even when I get it clear I'll call on you pé I want to make something on Ògògó because ó deserve good assistance from everybody in the entertainment industry ó try gan bẹ́ẹ̀ sẹ́rí kí ló ń fa tẹ́sán yẹn èmi àtẹ̀yìn la jọ ń fà èmi bí mo jókòó yìí èmi fúnra mi case study ní alẹ́ ọjọ́ kan sí kí n mọ̀ mú nǹkan
No, let's be very realistic with ourselves. And many people are going to interview me one year, Baba, you are too blunt and honest. Ẹ dúró náà, ní ìgbà ayé bàbá àtèmi, ọjọ́ Sunday, wọ́n máa pè àwọn ọjọ́ sí iwájú ilé wa. Ẹni tí ó gbé ẹmu á gbé ìgbà ẹmu wá. Tí wọ́n bá ra crate Noble beer, nígbà from Kwara State Noble beer, wọ́n bá ra crate kan, láyé ìsìn ẹnìkan mu ìgò 6 mẹ́jọ ní beer. Nígbà tí mo máa mu green bottle tí mo wà ní Sàngóòde, tí n bá bẹ̀rẹ̀ green bottle, torí mi ò gbọ́dọ̀ dárúkọ ilé ìmúmu, tí n bá bẹ̀rẹ̀ green bottle sà, nígbà n bá mu 11 tó pé ẹyọ kan kó pé 1 crate, màá ní mo fún waiter yẹn kó fún mi ní bíìlì. Bí n bá wá ní brain ulcer àbí kíní kan sàṣekò tó bẹ̀. Ìjọba ló ń kó fẹnujá kúrò ńlẹ̀. Ọlọ́run Elédùmarè, wàá rí àwọn ọlọ́kadà wọ́n fi fẹnujá hàn báyìí ni. Wọ́n fà á sí ẹnu díẹ̀díẹ̀ bó ṣe wà lẹ́nu wọn yẹn ni o. A ní some speed. Afẹ́fẹ́ ń wọ gbogbo ibi tá a fẹ́ wà bẹ̀. Ṣé pé bí ìgbà pé wọ́n yìí jẹ́ tiẹ̀ ni. Ilé ìmọ̀ máa wọ vein ni ẹni. Tí o bá ní problem pẹ̀lú vein, àbí ẹni of blood cell, ó ní problem. Ṣé kò ti fọwọ́ ara ẹ̀ fa? Then now, the food we eat most is junk food. Tí o bá tí máa lọ jẹ kílẹ̀ ń pè kí ni shawarma, pizza, kílẹ̀ tó máa wà ní pálí. Ẹ bá gbọ́ iye tí wọ́n rà. Tí ẹ bá tí gbé obìnrin, gbé àwọn big celebrity lọ sí big kíní tí wọ́n mú ice cream kó mọ́ra wọn, tí wọ́n mọ̀ jẹ oúnjẹ tí bàbá àti ìyá wọn mọ bí wọ́n ṣe rí. Ṣé bá rí mo rí sọ́nà kan tó pé wọ́n ń lọ cockroach ni wọ́n fi ń ṣe chocolate, if it's true or not, bóyá AI ni. Cockroach táwọn asáfún ta sọ pé poison ni, tàdé èèyàn ò gbọdọ̀ súnmọ́. Wọ́n dẹ̀ ń lọ, wọ́n dẹ̀ ń fi kankan kún, wọ́n dẹ̀ package ọ̀dẹ̀ ní chocolate. Òun dẹ̀ lọ́mọ wọ́n sọ pé if you don't give me chocolate today I won't sleep. Ìlànà tó wà nú ẹ̀. Tá a bá jókòó síbi fàájì, kí ni mo ní ìlú ògógó yìí o? Ìlàrú, I've been there 2 or 3 times. Mo lọ MC bí méjì mẹ́ta, mo dẹ̀ lọ sọ́dọ̀ gangan. Tó pé a bá jókòó, tá a bá bẹ̀rẹ̀ fàájì báyìí, ọba àṣà àbí kí náà ń pè wọ, lọ gbé 1 crate wa, ẹ̀yin mo wá kí. A ní yìí tó ti ń gbélẹ̀ látàárọ̀ nǹkan, àdó síbi kí n tó dàbí ministry dánwò ẹ̀. Àmúfẹ́ débì kan ni. And if I told somebody who is very close to me, my PA, mo sọ fún ní ìgẹ̀ta mo ní, bí ìkan bá ṣe mí mọ̀ mo ṣe ra mi. Because every night, màá jókòó níbi àgbóta àti rẹ́lẹ̀ tàbí kéré kan, màá mu. Lẹ́nu ẹ̀ látún máa mú fẹ́nu já. Lẹ́yìn ìgbà yẹn màá ṣẹ̀ tún wá lọ bí tí wọ́n rí tàbí síbà tó máa mú gòbíà 2 mẹ́ta. Bẹ́ẹ̀ ni màá tó ní kí wọ́n tó ṣẹja. Àmọ́ tí wọ́n fi ń ṣe ẹja tá à ń jẹ every night o. Ẹlòmí bí ó jẹja lálẹ́ ọjọ́ kan. Èmi àtàwọn ọ̀rẹ́ mi kan jáde, a ṣe fàájì. Ọ̀rẹ́ wa kan san 30,000 something. Ọ̀rẹ́ wa kan bíìlì ẹ̀ tó san close to 40,000. Ó ní Nàìjíríà tó bàjẹ́ ayé Nàìjíríà ò ní dá, mo láyé tiẹ̀ gan ni ò ní dá. Mo lówó ta ná bílẹ̀ ní is roughly 60 to 80,000. Family mi máa rí, ó máa lọ sọpẹ́ ní church. A lọ mọ́sálẹ́ máa lọ road ni. So ìta ń jẹ ní ìsìn kò bá tán bàbá ńlá bàbá mu. Dádì mi ò ní mu ògì láàárọ̀ kó mọ́ fi àgúnmu sí. Tó bá fi àgúnmu sí ògì tèmi, máa fọ gbogbo lọ sẹ́kùn tó máa yọ àgúnmu yẹn kúrò níbẹ̀. Bẹ́ẹ̀ ní ìsìn mi ti wà use sí o. Mi ò ní mu tíì kí mi ò fi ṣúgà mu tíì. So n bá ti mu tíì ó bá ti kú díẹ̀, máa da àgúnmu sẹ́nu, máa fi tíì parí ẹ̀ every day ni. Bẹ́ẹ̀ dẹ̀ ni mò ń mu bitter nígbà pé èèyàn ń mu omi every morning bá ti jí bitter mo kọ́ máa mu. Màá wá fomi bíi Afragolis àbí Ragolis kan máa fi tíì. But how many people ló ṣe? And what they eat is what they don't even know how they prepare it. Ẹlòmí ò lè ṣe kó má jẹ meat pie lójúmọ́. Ẹlòmí ò lè ṣe kó má jẹ shawarma lójúmọ́. So what you are consuming is causing a lot of things. Ọlọ́run tó bá jẹ́ lóòótọ́ ni, Ọlọ́run á fún ògògó ní àlàáfíà. Ẹ̀rẹ̀ pé ògògó náà ní bọ́dì. Pẹ̀lú bọ́dì ẹlòmí ń determine nǹkan tó ń ṣẹlẹ̀. Then mo bẹ́gbọ́ ẹ tẹ́wọ̀ wá lé. Ẹ kọ́ṣọ́ ọmọ yẹn, ẹ kọ́ṣọ́ ara yín. Gbogbo náà ṣe stand jẹ yìí. Ẹ jẹ́ ká dínkù. Mo pe lúrú fẹ́nìkan náà kó lóhùn mọ́. Ọmọ mi ò mọ̀ tó ń jẹ́ wédú. Ọmọ mi ò mọ̀ tó ń jẹ́ ẹ̀fọ́ kìíní. Àfi ọbẹ̀ èyí tó pé òyìnbó ló ṣe yẹn. Àwọn ọmọ mi ò mọ̀ ọjọ́ tán náà jẹ́ bàgbẹ̀yìn. Tea, rice, kìíní kan. Bí ọmọ mi ọkùnrin bá máa wọlé, ó ṣe ra sàárà bí ní ó yàtọ̀ síkèsí bí, ní ó ra fried rice, ní ó ra kìíní. Ẹ mọ̀ ilé ìtàn máa kó sínú ẹ̀. That is why rí ọmọ kékeré sí below the age of 30. Ó ti ní prostate, ó ti ní eléyìí, ó ti lórí sísè àti tẹ́pẹ́ àwọn àgbàlagbà ló ní láyé jọ. Tó tà ń jẹ, ó fà. Then àwọn wàhálà tá à ń ṣe náà, ó fà ń gbà mí. Torí tí prostate bá fẹ́ jáde pákàkí náà pé yẹn,
tó bá ti ṣiṣẹ́ agbára pé òun ti tírọ́ọ̀kì òun ṣe iṣẹ́ agbára tó pọ̀ ó máa ń pùṣẹ̀ jáde Ọlọ́run fún lálàáfíà. àmì àṣẹ. bàbá láti parí gbogbo ohun tí a ti ń sọ wá sí ìdánidúró bàbá nínú àwọn èèyàn tó tẹ̀lé Bánjí ní ìpínlẹ̀ Ọ̀ṣun tí gbogbo èèyàn mọ̀ sí Ẹ̀rọ Àríkẹ́ bàbá níbi tó tún lè dé a máa tún rí wọn tí wọ́n tún dí àkàrà tó jẹ́ ẹ̀kọ́ pẹ̀lú ẹ̀ láti sọ pé gbogbo àwọn èèyàn tẹ́ pé wọ́n fẹ́ dìtẹ̀ àbí tí wọ́n fẹ́ jẹ́ kí Bánjí kí wọ́n ṣe kí ni kí wọ́n dé ipò gómìnà àkàrà òkun wọn làwọn jẹ yìí bàbá àtúrí yẹn o ìjẹ́ṣẹ́ yìí náà bá fọ́nrán ẹ̀ pàdé kílẹ̀ lè sọ nípa. ẹ wo sẹ́rí inú mi dùn fún ibi tẹ́ tó padà sí last year tó ń fẹ́ fi advice àwọn èèyàn ni fẹ́ fi gbà wọ́n níyànjú gbà wọ́n nímọ̀ràn bẹ́ẹ̀ kí tó sọ yẹn jọ confirmation mi ó wà òkè lórí ọ̀rọ̀ Ògògó gbogbo ọmọ Nàìjíríà jẹ́ ká dìde gbogbo ìrànlọ́wọ́ tá a bá lè ṣe because tó bá lè jáde látọ̀dọ̀ ọmọ bíbí inú èèyàn kò sí rọ́ kò sí nǹkan mí bẹ̀ mọ́ bẹ̀tẹ̀mí á sì tún pé tí nínú àyìn bá lọ lágbára Ọlọ́run bẹ́ẹ̀ mo mọ̀ pé pẹ̀lú tá a rí pẹ̀lú lọ́dọ̀ ọmọ wọn Ọlọ́run ó fún ní àlàáfíà gbogbo tá a bá dẹ̀ ṣe a ní gbọ́ kó òjijì fún Táíwò Hasan Ògògó lásìkò yìí sẹ́rí tẹ̀rọ Àríkẹ́ mo fẹ́ fi bẹ gbogbo ọmọ Nàìjíríà ìsọ́dẹ̀ yìí support olóṣèlú ẹ má support olóṣèlú do or die affair then let me be very realistic with you anything tó bá ti jẹ́ òṣèlú a gbọ́dọ̀ wà careful then ẹgbẹ́ sọ̀kan fún yín atọ́kùn anything gbogbo tá a bá ṣe láyé exposure education ó play very fatal role o èmi ò rò pé Ẹ̀rọ Àríkẹ́ lọ sí school ó dà pé ó ní tíátà ni kó tó bẹ̀rẹ̀ kí lórúkọ kí ni egbògi ìbílẹ̀ àbí kí náà ló ń ṣe yẹn torí mo tún rí fọ́nrán kan jẹta tani sẹ́ẹ̀ ní Ẹ̀rọ Àríkẹ́ ni Ẹ̀rọ Àríkẹ́ ti lọ́nlẹ̀ yìí how can you take politics to the extent débi kó o máa ṣe pẹ̀lú opponent it's not done it's not the best now ó ti ní problem ó sì ẹni di kí ló fi ní problem Ẹ̀rọ Àríkẹ́ kò standard òtó tó lè di federal appointment then once the party yẹn ti lose ká ní pé wọ́n win ní Ọ̀ṣun state ni wọ́n sì lè fi ṣe kìnní kan special adviser kan àbí woman kìnní kan àbí eléyìí Ọ̀ṣun APC bóyá tán bá fẹ́ ṣe presidential election ọlọ́tún lè ṣe kan tó rántí ẹ̀ tó bá wà ní Ọ̀ṣun yẹn torí many people ní o lè bá dì mọ́ sí o àwọn aráàlú gan àwọn aráàlú 70 to 80% aráàlú ló yẹ tiẹ̀ sìn because ẹ rí pé post wọn lójoojúmọ́ is against her so advice fẹ́ gbogbo ẹ̀ support olóṣèlú ẹ má support wọn ní do or die affair ẹ rí fọ́nà tí mo gbé jáde máa ń sọ pé ẹ ń para yín lóṣèlú bá parí gbogbo wọn mọ̀ kíra wọn mọ̀ dì mọ́ra wọn bẹ̀tẹ̀ àwọn tí wọ́n pàṣẹ bò ni wọ́n wà ẹbí wọn ta ló fẹ́ tọ́jú wọn sí olóṣèlú political talk tí wọ́n pa ẹjọ́ ṣé politician rántí ó lè padà sílé wọn pé òun rántí ẹni tí wọ́n pa rántí ọmọ kò rántí ìyàwó mọ̀ ó ti di problem tara wọn ẹjọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń ṣòṣèlú tẹ́ ń support wọn ẹ ṣe pẹ̀lú làákàyè ẹ mọ́ support wọn ní afẹ́ kú síbẹ̀ pàdí ni wọ́n o ọ̀rẹ́ ni wọ́n o ẹ gbàgbé òṣèlú tí wọ́n ṣe wọ́n pàdé ara wọn club lálálẹ́ o wọ́n ń bára wọn ṣe fàájì o wọ́n jọ ń ṣe ẹbí ni o wọ́n kàn fi wá ṣe business ọ̀rọ̀ wọn bí ọ̀rọ̀ olórin ni o olórin bá búra lórí stage tán ládé ara wọn ọmọ tí wọ́n ti pàdé ara wọn o bí ọ̀rọ̀ fúbọ́ọ̀là ni o wọ́n gbá bọ́ọ̀lù tọ́tọ́ gbára wọn lẹ́sẹ̀ wọ́n dì mọ́ra wọn exchange jà sí o wọ́n mọ̀ pé àwọn pàdé club o ẹgbẹ́ díẹ̀ díẹ̀ Ọlọ́run ràn wá lọ́wọ́.